kò tí ì tó wákàtí mẹ́rìnlélógún tí ìròyìn kan jáde ní orí ẹ̀rọ ayélujára pé àwọn kan tí wọn ò mọ̀ tí wọ́n wọṣọ dúdú nínú mọ́tò Hilux lépa ẹ̀mí tàbí láti jí Lieutenant Yarima gbé, ọkùnrin Navy tí ó gbéná wojú mínísítà Àbújá Nyesom Wike lórí ọ̀rọ̀ ó ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀. Ní báyìí àwọn iléeṣẹ́ ọlọ́pàá tìlú Àbújá wọ́n ti sọ̀rọ̀ o. Wọ́n ní ìròyìn ẹlẹ́jẹ̀ ni o, torí pé kò sí nǹkan tó jọ nílùú Àbújá. Wọ́n ní kò sí nǹkan tó jọ wípé wọ́n fẹ́ assassinate, yẹn ni pé wọ́n fẹ́ jí Yarima gbé, ìyẹn Navy officer Lieutenant AM Yarima, èyí tí gbogbo èèyàn ń gbé kiri nílùú Àbújá, ọkùnrin tó gbéná wojú Nyesom Wike. Nínú ọ̀rọ̀ tí iléeṣẹ́ ọlọ́pàá kọ jáde ní ọjọ́ Sunday, wọ́n ní gbogbo ọ̀rọ̀ yìí irọ́ ni o, kò sì sí àrídájú ń bẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá FCT ìyẹn nílùú Àbújá tó jẹ́ ẹni tó jẹ́ agbẹnusọ wọn Josephine Adé sọ mọ́ ọ̀rọ̀ rẹ̀ wípé kò sí àkọsílẹ̀ fún ìròyìn náà lọ́dọ̀ àwọn nílùú Àbújá. Ó wáá rọ gbogbo àwọn tí wọ́n ń gbọ́ ìròyìn yìí tàbí tí wọ́n ń tẹ̀lé káàkiri bí ìròyìn yẹn ṣe ń fò wípé kán má bọ̀wọ̀ fún ìròyìn náà o, kò rí bẹ́ẹ̀ rárá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ló sọ̀rọ̀, àwọn èèyàn sọ̀rọ̀ lórí yìí, wọ́n kọ ọ̀rọ̀ sí abẹ́ ọ̀rọ̀ tí iléeṣẹ́ ọlọ́pàá sọ. Ẹ jẹ́ ká gbọ́ àwọn nǹkan kọ̀ọ̀kan tí ọ̀pọ̀lọpọ̀ wọn sọ. Ọ̀gbẹ́ni kan tó ń jẹ́ Túndé, mi ò ní dákọ̀ yòókù tán, ó ní strategic manoeuvre indeed. Ó ní ṣé lóòótọ́ lẹ́ni yìí fi kọ ìwé sílẹ̀ wípé wọ́n fẹ́ jí òun gbé. Ọ̀pọ̀lọpọ̀ náà tún sọ̀rọ̀ bẹ́ẹ̀. Káyọ̀dé ẹ̀mọ́jì ń sọ́tán, ó ní àwọn tó ń tan ìròyìn ẹlẹ́jẹ̀ káàkiri ológa o, fake news carrier. Bákan náà ni alàgbà kan sọ̀rọ̀, ó ní gbogbo àwọn tí wọ́n bá wà nídìí wípé wọ́n fẹ́ jí Yarima gbé, Ọlọ́run ó mú wọn o. Ó ní ṣùgbọ́n gbogbo nǹkan tí ò bá rí kó ṣẹlẹ̀, ó ní ẹni àkọ́kọ́ tí wọ́n máa rò wípé ó ń gbèrú ìgbésẹ̀ yẹn fún ọ́físà náà, ìyẹn Yarima, òun lẹni tó pè ní you are a fool, tóun náà sì sọ pé mi ò ń ṣe fool. Tẹ́ni ẹ wá padà sọ pé you will get yourself into trouble, ìyẹn ni pé wàá bára rẹ níbi tó dáa. Ẹnìkan ní nígbà tí ìròyìn yẹn ń jáde, ṣé àwọn iléeṣẹ́ ọlọ́pàá ti yá a ṣe ìwádìí wọn tán láàrin 24 hours tó ń jẹ́ wákàtí mẹ́rìnlélógún, odidi ọjọ́ kan, láàrin ìgbàwo sígbàwo ní iléeṣẹ́ ọlọ́pàá ti yá a sáré ṣe ìwádìí yẹn tán? Ní Nigeria police indeed, bẹ́ẹ̀ ni ẹ ṣe sọ nìyẹn o. Ẹnìkan ní help me tell them o, ìyẹn ni wípé bá mi sọ fún wọn. NSA lórúkọ ẹni yẹn. Alàgbà Richard ní tẹ́ ẹ bá pa Yarima, òun ò lè sọ wípé ẹni tó àti ẹjọ́ ní gbólóhùn asọ pé òun náà ò ní tó, ó ṣòro máa sọ báwọn. Ẹnìkan ní láti ọkàn òun wá àti ìrètí òun kí gbogbo àwọn tó ń tẹ̀lé ìròyìn yìí o. Ẹnìkan ní àwọn ọ̀tá Wike ni wọ́n wà lẹ́nu iṣẹ́ o, bóyá yálà àwọn tí wọ́n ń gbìyànjú àti gbé ìgbésẹ̀ burúkú kan lè fi sọ Wike lẹ́nu, tàbí kó jẹ́ ọ̀rọ̀ òṣèlú, ó ní wọ́n fẹ́ bà á lórúkọ jẹ́ ni. Bákan náà làwọn kan ní báwo la ṣe fẹ́ gbàgbọ́, ẹni yẹn ń jẹ́ Darlene, ó ní báwo la ṣe fẹ́ mọ òótọ́ ọ̀rọ̀ lórílẹ̀‐èdè yìí nípa ìròyìn ẹlẹ́jẹ̀, àwọn propaganda oríṣiríṣi. Ó ní bó ṣẹlẹ̀ àmọ́, bí ò ṣẹlẹ̀ àmọ́. Ẹnìkan wá ní ìlú, ó sọ wípé Ògún yóò mọ̀ pa gbogbo àwọn tí wọ́n fẹ́ pa Yarima ọ́físà yẹn tàbí tí wọ́n fẹ́ jí gbé. Bákan náà
ní àwọn kan bẹnu àtẹ́lu iléeṣẹ́ ọlọ́pàá pé kí ló dé tẹ́ ẹ̀ ní sọ pé bẹ́ẹ̀ kọ́. Ó ní ẹ̀yin tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ yín olóṣèlú ló ń ràn yín níṣẹ́ gẹ́gẹ́ bí ẹni yẹn ṣe kọ́. Ẹnìkan ní ẹ jẹ́ kí Yarima jáde kó wá sọ ohun tójú ẹ̀ rí. Ó ní tó bá sọ tọ̀dọ̀ tiẹ̀ ẹ̀ rí wípé ó wà nínú ilé tó ń sùn pẹ̀lú àwọn ẹbí rẹ̀ tó ń sùn dáadáa. Alàgbà òjíṣẹ́ Olúwa kan Reverend ní èmi ò nígbàgbọ́ nínú ọ̀rọ̀ tí iléeṣẹ́ ọlọ́pàá kọ jáde yìí o, torí pé ẹnìkan tó ń jẹ́ Yànà ó ní ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà. Ẹnìkan ní ṣé ohun rere lè ti Ísírẹ́lì wọn jáde ni. Ó ní ká sọ òótọ́ ká sọ òótọ́ òun ò tí ì ṣe bẹ́ẹ̀ rí nínú ọlọ́pàá orílẹ̀-èdè náà. Ẹnìkan ní ìsùn tí ẹ fi kan èyí tí ló ṣẹlẹ̀ sí Yarima yìí kò fìdí múlẹ̀. Ó ní kò fìdí múlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti sọ̀rọ̀ a ní lè sọ gbogbo ẹ̀ tán nítorí dátà. Ẹnìkan wá parí ẹ̀ lórí pé believe the police at your own risk. Ìyẹn ni wípé bẹ́ẹ̀ bá nígbàgbọ́ nínú àwọn agbófinró wàhálà tí nìyẹn. Ẹ jẹ́ ó jẹ́ bẹ́ẹ̀ kò jẹ́ bẹ́ẹ̀ yìí tí ò bá àwò kó jẹ́ kí Ọlọ́run ọba kó má fi wálé ọ̀tá lọ́wọ́ mú, kó Olódùmarè ó dúró pẹ̀lú Yarima kó sì ṣe aláàbò lórí ẹ̀. Bákan náà kí ohunkóhun aburú kó má ṣẹlẹ̀ sí ilé iṣẹ́ Wike àti Wike pẹ̀lú ẹbí ẹ̀ fúnra rẹ̀. Kó Olódùmarè kó ṣọ́ gbogbo wa ni o. Gbogbo ẹ̀ náà láti gbọ́ yìí tó ní kálukú sọ láti gbọ́. Ẹnìkan tiẹ̀ ní òun nígbàgbọ́ nínú ilé iṣẹ́ ọlọ́pàá àfi tí wọn ò bá fẹ́ ṣe iṣẹ́ wọn lókù. Ó ló ṣeé ṣe kó jọ òótọ́ ní ilé iṣẹ́ ọlọ́pàá ń sọ, ṣùgbọ́n wọ́n ń takora wọn ń bẹ̀ lọ ni. Àwọn tó nígbàgbọ́ àtàwọn tí ò nígbàgbọ́ nínú ilé iṣẹ́ ọlọ́pàá wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn. Kò jẹ́ bó ti lóun máa jẹ́ nínú èrò tiwa tòní. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí gbọ́ ilé iṣẹ́ Jugba Master Channel. Bẹ́ẹ̀